láàánú wípé bí a ṣe ń pariwo ní gbogbo ìgbà lórí àwọn báńdíìtì yìí, ìṣe ni ó tún wá ń pọ̀ sí i nítorí pé àwọn èèyàn kọbi ara sí i nítorí pé wọ́n rò pé kò kàn mí jàre. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé kò kàn mí? Bó pẹ́ bóyá ó máa padà kan gbogbo àwa èèyàn, ó máa padà kàn wá nítorí pé ojoojúmọ́ ni wọ́n máa pọ̀ sí àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí. Àwa tí ó kù a attack wọn, ìjọba náà ò dẹ̀ ṣe nǹkan kan sí i. Torí náà wọ́n máa pọ̀ sí i ni. Ẹ mọ̀ bí pé èèyàn fẹ́ kọ́ṣẹ́, téèyàn wá kọ́ṣẹ́, téèyàn wá ṣe freedom. Ẹni tó ṣe freedom yẹn náà, òun náà fẹ́ lọ dá ṣọ́ọ̀bù tiẹ̀ lẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn bandit yìí. Ẹ wo àtọdún tí a ti ń pariwo bandit, ìgbà míì a tiẹ̀ ṣe fídíò, ẹlòmíì ò tiẹ̀ ní wò ó débi pé ó fẹ́ mọ information tá a fẹ́ sọ nínú ẹ̀. Táwọn bandit yìí bá fẹ́ operate, wọ́n máa lọ sí inú ìlú tán fẹ́ operate yẹn. Tán bá ti débẹ̀, wọ́n máa disguise. Kò sí bí wọ́n ṣe lè múra, kò sí bọ́n ṣe lè ṣe. Tán bá ti disguise, tán ti wọnú ìlú yẹn, tán ti wo gbogbo everywhere káàkiri. Wọ́n ní obìnrin, wọ́n ní ọkùnrin, wọ́n ní arọ, wọ́n ní agbébọn. Kò sí ẹ̀yà tí wọn ò ní. Now, tán bá wá fẹ́ wọlé sínú ìlú yẹn, wọ́n máa ní ọmọ ìlú yẹn tí ó máa mú wọn wọlé. Ọmọ ìlú yẹn ló máa fún wọn ní information tí wọ́n jọ máa ṣiṣẹ́ pọ̀. Kò sí bí wọ́n ṣe fẹ́ ṣiṣẹ́ nínú ìlú yẹn tí wọn ò ní bá ọmọ ìlú yẹn ṣiṣẹ́ pọ̀. Tí ọmọ ìlú yẹn ò bá ti cooperate pẹ̀lú wọn, wọn ò ní ṣiṣẹ́ nínú ìlú yẹn ni, wọ́n á lọ síbòmíì. Ṣùgbọ́n nítorí property tó wà ní Nàìjíríà, ẹlòmíì gan àti jẹ àti mu gan iṣẹ́ ni. Nítorí ẹ̀ ni ẹlòmíì ló ṣe máa ń accept offer tí àwọn bandit yẹn bá fún wọn pé tó bá bá wa ṣiṣẹ́ pọ̀, a máa fún ẹ ní 50 million. Iye báyìí la máa ń charge èèyàn kọ̀ọ̀kan, 100 million. Ṣùgbọ́n nínú 100 million yẹn, wàá gba 30 million náà, which is 30%. So bí ọ̀rọ̀ ìyẹn ṣe máa ń lọ nìyẹn. Nígbà tí ti Ọ̀yọ́ ṣẹlẹ̀, ó ṣe mí láàánú wípé ẹ wo bàbá tí wọ́n pa ẹ̀mí ẹ̀ tí wọ́n kàn pàdánù yẹn. Bàbá yẹn náà ní family. Ṣùgbọ́n tí àwọn èèyàn tá bá ti pariwo ó ti tán nìyẹn. Ìyẹn sì ọ̀rọ̀ bàbá yẹn ti ń die down báyìí. Àwọn tán dẹ̀ mú, principal, gbogbo àwọn tán mú, gbogbo wọn ṣì wà ní custody àwọn bandit yìí. Ìjọba ò rí nǹkan kan ṣe sí i. Sunday Igboho tó ṣẹ̀ tún jáde pé kóun lọ síbẹ̀, ó dẹ̀ ní òun dúró de order látọ̀dọ̀ ìjọba, kò rí nǹkan kan. Látọ̀dọ̀ state náà kò rí nǹkan kan. Ó dáni lójú, ó dájú pé ìjọba náà ń rí return lọ́dọ̀ àwọn bandit yìí. State gan fúnra rẹ̀ náà ó ń rí return lọ́dọ̀ àwọn bandit yìí. Nítorí ẹ̀ náà ni wọn ò ṣe lè fún àwọn èèyàn tí wọ́n fẹ́ tán volunteer ara wọn láti lè lọ kojú àwọn bandit yìí. Wọn ò lè sign ẹ̀. Nítorí pé tán bá sign ẹ̀, àṣírí máa padà tú. So àwọn nǹkan témi mọ̀ tí mo lè sọ lórí ẹ̀ for now nìyẹn, gẹ́gẹ́ bí àwọn information tí ó ń tẹ̀ wá lọ́wọ́. Ire o.